so tẹ́ bá ti lẹ́ni tó ń wùwà abnormal ẹ ti mọ̀ pé wèrè ni ẹ má bàjá irú àfáà tó ń bú àwọn oníṣẹ̀ṣe yẹn báyìí ṣe gbé lọ hospital kẹ́ lọ tọ́jú ẹ̀ ó sick ó ti ní touch nǹkan wọ́n ti tọwọ́ bọ̀ kankan lára ẹ̀ kò wà normal kí ni ìṣẹ̀ṣe ṣe fún ẹ máa gbogbo bẹ́ẹ̀ ṣe tọ́jú àwọn tó lórí ọ̀rọ̀ ta ni Ọlọ́run wọ́n tún wá ń bẹ̀bẹ̀ náà ni kò dìgbà tí tá bá sọ pé nǹkan báyìí dà ẹ ti mọ̀ nínú life oníkálukú pé eléyìí gbàjẹ́ lè lọ eléyìí gbàjẹ́ lè lọ. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Gbogbo ajá tó bá ń gbó kọ́ lèèyàn máa ń fèsì sí. Gbogbo ajá tó bá ń gbó kọ́ lèèyàn máa ń fèsì sí. Let me tell you people something. Ṣẹ́rí tó nílé bá ń sọ pé káyé òun má bàjẹ́. Àlejò tó mọ̀ pé òun fẹ́ wá lù yín ní jìbìtì ni kò ní bọ́dà láti fi iná sílé yẹn o. Onílé ló máa fúnra ló máa wà be careful. Ẹ̀yin olólùfẹ́ nìkan sọ pé ó ti ẹ̀dá sọ̀rọ̀ ọ̀rọ̀ tradition àti àwọn religion tó ń ṣẹlẹ̀ kó jọra wọn tí n bá dá sí wọ́n máa pe dáàdì mi pé dáàdì ṣe mọ̀ pé mùsùlùmí ni yín sà ọmọ yín wá ń bú àwọn àfà tó dẹ̀ yẹ kó dá bẹ́ẹ̀ sà bọ́ ìmọ̀ gbé sọ fún dáàdì mi dáàdì náà wá pè mí wọ́n ní Saheed má bú mú ìsìláàmù mọ́ ṣebí nǹkan tó bá wùyàn lèèyàn máa ṣe mi ì bú ìsìláàmù rí dáàdì mi ì bú ìsìláàmù rí ìsìláàmù wà on its own àwọn Christian wà on their own àwọn oníṣẹ̀ṣe lọ́jẹ́ babaláwo wọ́n wà on their own bọ́ nígbà tá a bá ti rí ẹ̀sìn kan tó jẹ́ pé òun ló ń sábà dá wàhálà lẹ̀ ẹ máa lọ́ra avoid ẹ̀ ni ẹ̀ ní bú wọn torí kì í ṣe gbogbo ajá tó bá gbó lèèyàn máa ń sọ̀kò fún wọ́n fẹ́ sọ yín lẹ́nu ni ẹ̀yin ọmọ Yorùbá àwọn tó pe àwọn láàfáà kọ̀ọ̀kan kì í ṣe gbogbo àfáà o torí àwọn àfáà kan wà tán níṣẹ́ lọ́wọ́ tán ní ìgbésí ayé tí wọ́n ń live better tán sáré bẹ́yìn ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ṣe máa dáa tán dẹ̀ tọ́jú ọmọ ìyàwó tó wù kán fẹ́ àwọn àfáà wọn tọ́jú àwọn ìyàwó wọn ìyàwó tí wọn ò tẹ̀kọ́ lọ́jà bọ́ṣẹ́ rí àwọn tó bá ti rolé ayé wọn pin tó ti wò pé the best ni pé káwọn máa dá wàhálà sílẹ̀ ẹ ti mọ̀ pé wẹ́ni yẹn gangan fúnra rẹ̀ ṣé ó ní fúṣọ̀ fúnra rẹ̀ ìgbésí ayé wo ló ń lò àkọọ́lẹ̀ wo ló ń kọ́ de àwọn ọmọ tiẹ̀ tó ń bí dèbòdèpò pé ó máa wá kọ́ àkọọ́lẹ̀ gidi de àwọn ọmọ ọlọ́mọ so mo ṣe bá yín àfáà ò tẹ́ níláárí tẹ́ jẹ́yàn tẹ́ dẹ̀ fókọ́sì lórí ọ̀rọ̀ láìfò yín tẹ́ jíṣẹ́ tí ànábì wọn mọ̀ tí ò rán yín kí n jẹ́ṣẹ́ tọ́lọ́run rán yín iṣẹ́ tọ́lọ́run bá rán yín lẹ̀ ń jẹ́ lórí tá a bá ní afẹ́ máa bú àwọn àfáà kì í ṣe gbogbo àfáà ní wèrè o àwọn àfáà kan wà tó dáa o kì í ṣe gbogbo àfáà ní wèrè o ṣé wá láwọn tó tiẹ̀ wá jẹ́ wèrè gan wọn ń ṣe àfáà ìtumọ̀ àfáà nílẹ̀ Yorùbá ni pé ẹni tó fọgbọ́n fani mọ́ra àbúrò onífá ni àfáà ọmọ onífá ni àfáà fàfàfà àti fàtàfà gbogbo wọn jọ ń fa nǹkan ní ọ̀tọ̀ọ̀tọ̀ kan ní nǹkan tó ń fà ní má bínú ọmọ ìyá mi mọ̀ kó máa dùn ẹ́ ní pẹ̀lú eléyìí tí mo sọ yẹn àmọ́ òótọ́ ọ̀rọ̀ máa ń korò ṣé ò fa tẹ̀síbà ni ó fa tẹ̀síbà àfáà ni ẹ́ adífá náà fa ọ̀pẹ̀lẹ̀ àfáà ni gbogbo ayé làfẹ́ lọ́mọ túmọ̀ nǹkan tó ń pè ní àfáà náà ẹ̀mọ́ ẹ jẹ́ ká lọ́mọ túmọ̀ nǹkan tó ń pè ní àfáà kẹ́ tó máa sọ pé gbogbo àwọn àfáà ẹ wọ́n máa bú wọn ìwọ tó ń sọ̀rọ̀ náà àfáà ni ẹ̀ torí pé ò fa nǹkan bó fa fátí àwa fa 1 2 3 àfáà náà nìwọ náà ìwọ tó wà tí ẹ̀rí kan fà tó yẹ pé sìgá ló ń fa àfáà náà ni ẹ ìwọ tó ń fa gbó àfáà ni ẹ o ṣáà ti fa nǹkan kan láyé àfáà ni ẹ ìwọ tó bá ti ń ṣe ẹsẹ̀ síwájú àfáà ni ẹ ibi tó ní kálukú pọ̀ ń jíṣẹ́ ayé sí ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi ò lè bá yín máa bú àwọn àfáà tó ń bú àwọn oníṣẹ̀ṣe mọ́ torí pé title of the game ni pé ẹni tó ṣe èrè ó ń wá èèyàn kúnra ni tẹ́ bá ti lẹ́ni tó ń kọlu ẹ̀sìn ẹlẹ́sìn tó ń bú wọn àbẹ́ tó kàn déédéé bọ́ sórí àwọn Christian tó bẹ̀rẹ̀ sí bú ẹ ti mọ̀ pé ẹ lọ ṣe brain test fún wọ́n ti ní prayer náà ní wọ́n mọ nǹkan tó kù ní ọ̀rọ̀ ìgbésí ayé wọn mọ́ prayer náà ní Ọlọ́run ọba gbọ́ èèyàn ò lè wà normal kó máa behave abnormally èèyàn ò lè wà normal kó máa behave abnormally ẹgbà bẹ́ẹ̀ tó tẹ́ bá ti rí wọn tó ń wà níwájú mímbà rí àbí tó wà níwájú tó wà ń gbogbo oníṣẹ̀ṣe àwọn náà balẹ̀ jẹ́ àwọn náà ní ẹ̀ṣẹ̀ lọ farabalẹ̀ wo inú ilé òtò kò mọ̀ nǹkan tó máa ṣe ní election níta gbangba mọ́ ni kò wá okay so ẹ má yẹ ká máa fi ọ̀rọ̀ àwọn tó bá ti bú ìṣẹ̀mbá ayé ilẹ̀ Yorùbá ẹ má yẹ ká máa fọ̀rọ̀ wọn ṣe bí ẹni tó wọ́n wà important tó yẹn náà ṣẹ̀bá ayé lẹ́wà nígbà táwọn kan sọ pé àwọn fẹ́ dájọ́ Kùránì ní court ṣẹ́ẹ̀dẹ̀ rẹ̀ pé àwọn yẹn wà nọ́mà ọ̀rọ̀ àwọn pípù yìí ẹ má jẹ́ kí n tọ̀ yín ọ̀rọ̀ wọn ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ máa kà sí mọ́ ọ̀rọ̀ wọn ń sọ̀rọ̀ ó ti bígbà tó máa sọ pé wọ́n ti tọwọ́ bọ kàríà èèyàn ò lè wà nọ́mà sẹ́ẹ̀ kó máa wù abnormal ẹgbà bẹ́ẹ̀ ṣé gbogbo ẹni tẹ́ bá ti rí tó ń wù abnormal bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ẹni kẹ́ máa sáré àti máa wá ẹ má bẹ́ẹ̀ ní kankan jà òye èmi náà ni mo ṣe program ń ta gbangba èmi náà mo tó bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́
ẹ ṣe ẹ̀yin èèyàn mi àwọn èèyàn kígbe Saheed rè lọ́tún lọ́sì ó dà bẹ́ẹ̀ so tẹ́ bá ti rẹ́ni tó ń hùwà abnormal ẹ ti mọ̀ pé wèrè ni ẹ má bàjá irú àfáà tó ń bú àwọn oníṣẹ̀ṣe yẹn báyìí ṣe gbé lọ hospital kẹ́ lọ tọ́jú ẹ̀ ó sick ó ti ní touch nǹkan wọ́n ti tọwọ́ bọ̀ nǹkan kan lára ẹ̀ kò wà normal kí ni ìṣẹ̀ṣe ṣe fún ẹ máa gbogbo bẹ́ẹ̀ ṣe tọ́jú àwọn tó lórí ọ̀rọ̀ ta ni Ọlọ́run wọ́n tún wá ń bẹ̀bẹ̀ náà ni kò dìgbà tí tá bá sọ pé nǹkan báyìí dà ẹ ti mọ̀ nínú láìfò oníkálukú pé eléyìí dájé lè lọ ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ máa fi Islam dá wàhálà sílẹ̀ ẹ kọ́kọ́ kúrò nínú Islam yẹn náà kẹ́ mọ̀ pé fún ara yín lẹ fẹ́ dá wàhálà sílẹ̀ ẹ má forúkọ Islam máa dá wàhálà sílẹ̀ mọ́ àwọn kan ti kírun lé ní Ọlọ́run ti gbàdúrà wọn àwọn kan dẹ̀ ṣì wà lórí àti máa bẹ̀bẹ̀ àdúrà sí Ọlọ́run ọba ẹ jọ torí tọ́lọ́ ẹ jẹ́ ká wà focus lórí gbogbo nǹkan tá a bá ń ṣe mo wá láti sọ̀rọ̀ ọgbọ́n ni mi wà láti máa àfáà orí ẹ̀dà àdúgbò kíníkan kí èmi ò bá yín sí nínú táìpù ẹni tó máa ṣe déédéé yẹn wà á máa tíṣe ẹ̀yin bóyá ẹ̀ kí ń ṣe Yorùbá ni tí nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe òye yín tí ò bá yé yín máa sọ díẹ̀ fún yín àbáláyé ní nǹkan tó fi bí gbogbo wa tó dẹ̀ máa yé wa tò ní gbogbo ìgbésí ayé pátápátá lágbàáyé òun náà ń pè ní ìṣẹ̀ṣe ṣé wá rí ìṣẹ̀ṣe kò lábàhán torí gbogbo ẹ̀ ó ti mú ọwọ́ ìmùlẹ̀ dání tó mú kó jẹ́ pé tó bá ti fẹ́ wọbẹ̀ a máa ṣe àwọn àdéhùn tó lágbára kan so that kò ní lè misbehave that is why tẹ́ ẹ̀ lé lóníṣẹ̀ṣe kó dédé misbehave àwọn tó kù ẹ̀ máa kẹ́nu bò wọ́n máa wọ́ọ̀dì ẹ̀ wọ́n máa bá fà á àwọn others mi lè sọ o torí tán bá àwọn míì wà bóyá ìfẹ́ ara wọn náà ní débẹ̀ o tí ẹ pé téèyàn wọn kan bá hùwà tí ò da wọ́n máa daṣọ bò wọ́n á ti máa sọ fún pé nǹkan tó ṣe dáa níbọn ṣe rí ìṣẹ̀ṣe bí gbogbo èèyàn ọba ìjà irúmọlẹ̀ abá ìjà o so ìṣẹ̀ṣe oúnjẹ kan tó kọ lè wọ́n lágbé kì í ṣe àṣà tó dọ̀tín àṣà Yorùbá dá gan nǹkan tá a dẹ̀ ń pè ní ìṣẹ̀ṣe is for all over the world àmọ́ ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ ti ṣàn lọ so ẹ má jẹ́ ká máa fi gbogbo nǹkan ṣe jà ẹni tí ò bá ní ẹ̀kọ́ nípa nǹkan tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀ béèrè má tijú pé àmú fẹ́ mọ̀ nípa kíní yín o nǹkan tó dẹ̀ clear ni ọ̀rọ̀ Yorùbá ẹ ṣàrà fi wálẹ̀ pẹ̀lẹ́sìn wa ó dáa kò dáa ẹ fi wálẹ̀ pẹ̀lẹ́sìn wa níbi tá a ti ẹ̀ wá bá dé nídìí àti bẹ́ẹ̀ nìkan drag anything mọ́ ìṣẹ̀ṣe ò dáa rí ẹ fi wálẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ a ti gbà pé kò dáa a máa ṣe bẹ́ẹ̀ ohun tó bá gbéni ló gbéni ìṣẹ̀ṣe ò dáa àwọn tó yẹ kó ti kú sí orí àìsàn Ọlọ́run gbọ́wọ́ àwọn ọmọ oníṣẹ̀ṣe kéékèèké kan láti wò wọ́n sàn torí pé nǹkan tó mọ̀ ẹ jọ ẹ wo ẹ jẹ́ ká wá peace fúnra wa ẹni tí ò bá dẹ̀ fẹ́ peace kó peace dànù ojú bẹ́ẹ̀ lọ jàre ẹ jẹ́ ká wá peace ẹni tí ò bá dẹ̀ ti wá peace fúnra ẹ̀ á padà peace dànù náà ni. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.